The Hushman on the mix. Bí a bá ń bẹ láyé ọpẹ́ ló yẹ ká mi adú. Madam Balikis Adéfọlákẹ́mi, congratulations fún tọjọ́ ìbí òní, àṣeyí ṣàmọ́dún lágbára Olúwa. Bí a bá wá ń ké ní kejì àgàgà tán lórí Olúwa, màmá success ènìyàn tó bá rí mọ́ṣúárì tó darí wálé, ó dá mi lójú kò ní ṣaláì dúpẹ́. Ẹni Ṣàngó bá sì tójú ẹ̀ wọlẹ̀ títí láyé kò ní bá wọn bọ́ bá àkóso. Congratulations o ìyá Àkànkẹ́, ọmọ ọ̀tọ̀ Àwórì, ọmọ Balógun. Ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ ṣerú èyí àmọ́ tí wọn kò sí láyé mọ́. Ọpẹ́ ní f'Olúwa ọba tó mú ọrọ́dún tuntun. Ṣúkúrà lílàhí kẹ́rù ó máa dúpẹ́ ni. Màmá Asimat kò sóhun tó yẹrú bí kò ṣe kẹ́rù ó dúpẹ́. Ó wà láyé, ó wà láàyè. Àrá sán, atẹ́gùn ń fẹ́, afẹ́fẹ́ ò ṣọwọ́ òdì sí ọ lára. Agbára Olúwa, ìwọ ò ní fọdún èyí ṣàṣemọ. Ènìyàn tó bá wá wò ṣùnṣùn tó ní kí o má lo ìgbà yìí kárí, Olúwa ọba kò ní gbà fún. Ìwọ ò ní ṣánkú, àwọn ọmọ tí o bí ò ní ṣánkú. Kárìíra ẹni ká dunnú, òun ni ẹ̀dá ènìyàn. Ọlọ́jọ́ ìbí wọn ní bílé bá sọ ni bí ò sọ ni, àwọ̀ là á wò. Mo dúpẹ́ lọ́wọ́ ọkọ gidi tí o fẹ́, Abdulwahab Taiwo. Iṣẹ́ tó ń ṣe ò ní dojúrú. Níjọ́ tẹ́bi bá ń palẹ̀, ìwọ ò ní sí nlé. Níjọ́ tẹ́bi bá ń pànà, ìwọ ò ní rìnà. Ọlọ́jọ́ ìbí gbogbo ohun tó ń dùn ọ́ nínú kò wá ní dìbànújẹ́. Dídùn dídùn òun là ń bálé olóyin, gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ òun ní rọ kókò lágbàlá. Wàá rí bá ti ṣe, wàá rí mọ̀ nílò gbà. Balikis, ó yá kí n wá relé baba tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ ọ̀tọ̀ Àwórì, ìwọ lọmọ Balógun, ìwọ lọmọ Aláròkó jẹ̀gì, ìwọ lọmọ Kòtògbó owó ní Ìdáròkó, ìwọ lọmọ Afẹ́jáyánjá, ìwọ lọmọ Olú ní Ìjákè, ìwọ lọmọ Àkàsí tilé ìyá, ìwọ lọmọ Aka tí ò kẹ́ nìkan sí, ìwọ lọmọ Aródẹdẹwọ́ mi, ìwọ lọmọ wájú ọlọ́kọ̀ tí í sowó, ẹ̀yìn ọlọ́kọ̀ tí í ṣèjì gbàlẹ̀kẹ̀, ìwọ lọmọ ògèdègèdè ọlọ́kọ̀ àtọ̀ yẹbẹyẹbẹ lójú omi. Àṣeyí ṣàmọ́dún lọ́la wáìdù lókè. A kì í ṣe mọ̀ wá lè bèrè wípé talẹ́ni tó kọrin ewì sétí ẹ̀yin. Ẹ má fòjó kojó, ẹ má fòjò kojó. Ẹ sọ fún wọn wípé Délé ọmọ Bánkọ́lé ni, èmi ńlá rẹ̀ akéwìlẹ̀ Ìgbẹ̀sà gẹ́gẹ́ bí ọba abòmí.